tó tún lọ òun ni pé látòrí àwọn sàhábà ǹjẹ́ kí káfà kan jó ní mímọ̀ kó mọ̀ wá kọ tírà aliyọ̀ adùn àìbán káfà máa kọ tírà onímọ̀ sí ni àmọ́ kò kọ tírà kò sí tírà ǹjọ́ dí mímọ̀ rẹ̀ kù ẹja gbọ́n tún náà àwọn kọ̀ọ̀kan sọ. ádámù tàlíf kéèyàn má ṣe tírà kéèyàn jáfa kó má ṣe tírà la yaani bi darurati qillatul ilmi la yaani bi darurati qillatul ilmi kò túmọ̀ kò sí túláàsì pẹ́ ni o ní mímọ́ o ádámù tàlíf kéèyàn má ṣe tírà. faqad kana hunaka ulama'u kibarun ní ti pàápàá ó ti ṣẹlẹ̀ àwọn àfa tí wọ́n tóbi abura tarikh ittakhadhu manhaja tahlif ar-rijal ìtàwọn mú ni pé káwọn máa ṣe àwọn èèyàn ní tírà manhaja ta'lifi rijal àwọn èèyàn làwọn fẹ́ máa ṣe ń tírà kì í ṣe pé wọ́n kọ tírà kalẹ̀ ìyẹn ni pé wọ́n máa pọ̀ ìmọ̀ sára àwọn èèyàn ń táwọn amúnú ni tágbájúmọ́ nù. binakli ilmi abra talamizihim yẹn ni pé ká máa gbé ìmọ̀ látọ̀dọ̀ àwọn ọmọ kéwú wọn. kama la'ibati awamilu akaruna dawran kabira kí ló sì ń fa kí ni máa ń fa awamilu kí ni awamilu tí máa ń fa kéèyàn máa ṣe tírà wá gbọ́ inú àwọn tí mo fẹ́ kà yìí ń bẹ inú tí ò jẹ́ kí bàbá wa Alhaji Àgbà kí wọ́n ṣe tírà ní tí mo fẹ́ kà yìí tí máa ń fa táwọn àáfàá tí wọ́n lọ tí wọ́n fi ṣe tírà táwọn kan ń bẹ ń ka ọkọ̀ fún wọn látòrí àwọn sàábí tí wọn ò máa kọ látòrí àwọn sàábí tí wọn ò kọ agbárí ni Imam Shafi ó ní inimu ma'i aithuma yamamtu yatba'uni sọdírí wí àhùlàhù làbátìní sunduki. inimu ma'i Imam Shafi ó ní ìmọ̀ ń bẹ pẹ̀lú mi aithuma yamamtu yatba'uni gbogbo bí tí bá gbèrò ìmọ̀ mi ó tẹ̀lé mi. sọdírí wí àhùlàhù làbátìní sunduki. Igbá àyà mi ni ìmọ̀ mi wà kì í ṣe inú àpótí kì í ṣe inú tírà. Imam Shafi so inú àwọn asbab tí ń fa táwọn àfáà tán ti lọ tí wọn ò fi ṣe tírà so inú àwọn asbab tí mo fẹ́ kà yìí mú kan bẹ́ẹ̀ ó wà nù tó fà tí bàbá wa Alhaji Àgbà fi ṣe tírà kì í ṣe pé tí àìlè ṣe tírà kọ kì í ṣe pé kò sí màlẹ̀ ìmọ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n fi ṣe tírà àmọ́ inú àwọn asbab yìí ni shuguluhum bit-ta'limi wat-tarbiya wal-wa'zi. Ìka ìrójú àwọn àfáà mi pé kí n sáà máa kọ́ àwọn ọmọ kíw kí n máa kọ́ ọmọ kíw kí n máa kọ́ ọmọ kíw kí n máa kọ́ ọmọ kíw kí n máa rí àwọn èèyàn kí n máa ṣe wáàsí ní bá tún kún bí kí n tó lọ ṣe wáàsí kí n lọ ṣe wáàsí sáà ni. so eléyìí òun wá fún lọ́lá ju ìyẹn pé mubasharatu nakli lil ma'rifa mina suduri ila al uqul pé kí n máa ju ó sì máa wọnú làákàyè. فرعوا أن أخذ العلم من أفواه العلماء أهم وأعمق من قراءته في المصحف في الصحف. àwọn rí pé káwọn máa sọ ká ṣàlàyé rẹ̀ yóò jẹ́ káwọn èèyàn gbọ́ yé ju káwọn kọ kalẹ̀ lọ. mélòó ni tírà táwọn èèyàn ń kà lónìí tí wọn ò gbọ́ yé tí wọn lọ mọ tútukùtù bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ ní tẹ́ni tó kọ tírà kọ àmọ́ tútukùtù lòun tú ojúkùtù ní tú. so inú sábàbí nu àwọn àfáà míì gbámú pé wáàsí mo fẹ́ máa ṣe mo sáfẹ́ máa kọ́ àwọn ọmọ kéwù ni. so èyí ni wọ́n tàfárágà ni wọ́n ráyè fún torí pé ń bẹ tẹ́bá lọ gbọ́ ìṣẹ́ àwọn àfáà tó máa ń kọ tírà wọ́n máa ń fi kéwúlẹ̀ láàrin àsìkò kan tí wọ́n ní kọ́ ọmọ tí wọ́n gbajúmọ̀ tírà ti ń kọ́ lẹ́fù máa rí àwọn àfáà mi wọn ẹlòmíì ò kọ tírà náà àwọn àfáà 10 years ló fi kọ ẹlòmíì fi 20 years kọ tírà kan so wọn fi àsìkò lẹ̀ wọn fi gbájúmọ́ ilé wọn nítorí kí ni nítorí àwọn mistake ni wọn fi pa ilé wọn àwọn kan wọn pẹ èyí tí wọn wá pa kínní àwọn èèyàn sì ní tí wọn fẹ́ gba ìmọ̀ tí ń sì ń bẹ ní
inú ọpọlọ mi ti ń sàn ìwà hó díẹ̀ ìní fún wọn torí pé mo fẹ́ kọ tírà kankalẹ̀ táwọn kan sì ń gbẹgbẹ́ sunu ti ń fanu ọgbọ́. ẹlẹ́kejì sharaful ilmi wal wara òun náà ní gíga àmà àti ìyáyọ kan alkhawfu min alwuqu'i fil khata wa zalal alladhi tukhliduhu alkutub òun náà ní ìbẹ̀rù ìṣàṣìṣe tó sì jẹ́ pé àbíyọ̀sẹ̀ tí ó jẹ́ ewu kìí ṣe ìyọ̀sẹ̀ pé iná wù ó jẹ́ iná wù àbí kíní kọ́ o àwọn ìyọ̀sẹ̀ níbi torí pé ń bẹ tírẹ̀sìn tó jẹ́ pé tí wọ́n wá lọ kọ́ kalẹ̀ nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ ni èèyàn sì wò kó tọ́ èèyàn ti wá kọ́ kalẹ̀ gbogbo ẹni tí bá wá ń ka àwọn ọmọ wa tẹ̀lé lọ yóò mọ̀ sí kí ni wọ́n mọ̀ tẹ̀lé lọ bìkìláàfi dẹ́nbà kan náà ila janibil wuzufi ani shuhurati wa talabil asodara àti ìhàn tuntun máa ń lè máa ṣẹlẹ̀ pé ọkọ̀ tíra báyìí kí ni kankan kan pé wọ́n bá gbogbo bí kébé wọ́n ti máa rí so nǹkan méjì ò ní gba pé ká má lọ kan tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ wá tẹ̀lé ẹ̀ṣẹ̀ sí ni ó sì ti wà nù tíra ó sì ti wà lákọọ́lẹ̀ gbogbo ẹni tí máa ń ka àwọn ọmọ tẹ̀lé lọ tó ló ti wà ń kíkọ in tó bá sì wà ń kíkọ òun mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ni nǹkan míì téèyàn bá sì abẹ́gẹ́ bí ọ̀rọ̀ ni téèyàn bá ó lè sọnù níbẹ̀ náà àwọn nǹkan míì téèyàn ti sọ fáwọn èèyàn tí wọ́n ti gbàgbé àmọ́ yẹ àwọn nǹkan míì tá ti gbọ́ nígbà ń bẹ lé kí ó ní ìdádí à ń bẹ ní sanawi à ń bẹ ní kíní kan jámi níbẹ̀ náà àwọn ọ̀rọ̀ míì téèyàn gbọ́ téèyàn ti gbàgbé ó dàbọ̀ nu àbá sọ so nígbà yẹn ti gbàgbé kò sẹ́ni tí ó lò mọ́ ọtí tí ń kọ tínú tíra yóò mọ bẹ́ẹ̀ lọ́gbére gbogbo ẹni tí máa ń ka àwọn kàn mọ́ lọ lónìí tó bá jẹ́ pé tí wọ́n mọ̀ fi dáràn lọ náà wọ́n mọ̀ fi dáràn lọ nínú wọ́n mọ̀ fi dáràn lọ ní tí máa ń fa táwọn àfáà mi fẹ́ ṣe tíra nìyẹn. ẹlẹ́kẹ̀ẹ́ta inú tí máa ń fa táwọn mi ò fi fẹ́ ṣe tíra alistiginawu bil mu'allafati salifa aw sabiqo ìṣe tító pé àwọn tíra tó ti lọ mélòó láti kà tán nídìí ìdábà ẹ̀rí àwa kọ̀ọ̀kan nísìnyí àtàwọn àfáà mi ìtẹ́nà mi bá fẹ́ ṣe lẹ́tọ̀ bí irú àtẹ̀mí náà ẹ̀rí àwọn tíra kan tí ó wà lẹ́yìn báyìí mélòó la kà sí gbogbo ẹ̀ la kà tán ni. ìsìgídáwù àwọn àfáà kan rò pé kí n fẹ́ kan máa ka gbogbo àwọn tíra yìí ó pé mi ju kí n lọ pé mo fẹ́ máa ṣe tíra kan lọ àwọn yìí tí tó ti mẹ́lẹ̀ yìí. so ìsìgídáwù ìyáyọ kan pẹ̀lú àwọn tíra tó ti wà ńlẹ̀ ẹja lọ máa kà wọ́n yún èwo la tó fẹ́ máa ṣe kàkà ilé òun ká gbin tí bẹ́ẹ̀ jáde faraye so bákan náà inú tuntun máa ń fa al-istigraku fil amali wal ibada ní tuntun máa ń fa táwọn àfáà míì tí wọ́n fi ráyè àti kọtíra ni pé àwọn míì fẹ́ dájú kọ ìbádà kí wọ́n máa ṣe náà ìbẹ̀lẹ̀ máa gbọ́ àwọn àfáà míì nínú àwọn tẹ́tí lọ ìbẹ̀ nínú àwọn tàbíìn ìbẹ̀ nínú àwọn sàábì tó jẹ́ pé tí ìṣá ìtàn bá ti kí ìṣá ìtàn báyìí náfìlà ni tílé èṣù àti tí alifájàrí ò fi yọ àwọn míì kì tilawatu Qur'an ni ìmọ̀ sí lọ́hùn tó bá tó wá di lọ́sàn-án náà ìmọ̀ràn tí ọlọ́run wọ́n yan kí wọ́n ràn yàn tán wọ́n tún rántí ọlọ́run níbo lẹ́ni ó ti fẹ́ rí bí ṣe ó ti fẹ́ ṣe pé òun fẹ́ ṣe tíra pẹ̀lú ọlọ́run ní gbogbo ìgbà ìbàdàt bẹ́ẹ̀ sì ni ẹni ìmọ̀ ń bẹ àmọ́ ìbàdà ló fẹ́ gbájúmọ́ ó fẹ́ súnmọ́ lọ́hùn ó wà pàtí láti ìmọ̀ sí wà ìbẹ́ náà wà síbáà so torí bẹ́ẹ̀ kí àfáà àti gbogbo ẹni tí bá ń wò pé kí ló dé tí Sheikh Kamadeen kí ló dé tí láwọn ọmọ kí ó tó báyìí tí wọ́n ní wọ́n ní mà báyìí kí ló dé tí wọ́n kọ tíra ní tó fà tí wọ́n fi kọ tíra nù nínú àwọn sábàbí lọ́mú wọn ló fà tí Sheikh Kamadeen tí wọ́n fi kọ tíra.